láti máa gbọ́ mi gbó mi àrílùmọ́ bí owó ọ̀rọ̀ ló tún dé tí ó tún sọ lọ́wọ́ ẹ̀ ní mọ̀sọ̀mọ̀sọ àkàndá ọ̀rọ̀ Awíkòǹkò ló kọ́ mi àjàwó àrò ní mi Awíkòǹkò aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe mú kí n pa kú iṣẹ́ ẹ̀kú àtàárọ̀ iṣẹ́ wa ó lè rè lágbára ọlọ́run rè lóbìnrin jẹ lábọ̀ ọjà àjèrè rẹpẹtẹ lórí gbogbo àdáwọ́lé wa àkàndá ọ̀rọ̀ Awíkòǹkò ló kọ́ mi lẹ́ẹ̀kan sí well ní àwọn àkókò kan màmá sọ̀rọ̀ kan wípé bàbá ń lọ irúgbìn tàbá gbin irúgbìn ó wá dàgbà díẹ̀ irúgbìn ó wá méso wá ó wá kú kò sí nǹkan méjì tó yẹ ká ṣe látún wá gbìyànjú lọ́dún kejì àtúngbìn míì síbẹ̀ ó tún kú àtúngbìn míì bẹ́ẹ̀ ó tún kú kàkà tá fi mọ́ fi irúgbìn ṣòfò tá mọ̀ fi ọdún ṣòfò kílódé àgbẹ̀lẹ̀bẹ̀ tá wò pé kí ní ń dí irúgbìn yìí lọ́wọ́ because oríṣiríṣi nǹkan ló lè fà á kọ́mọ̀ mú èso rere jáde nípa bẹ́ẹ̀ òun náà ni wípé ọ̀rọ̀ ìjínigbé lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀rọ̀ ìfẹ̀míṣòfò lórílẹ̀‐èdè Nàìjíríà ìṣekú oró pani lórílẹ̀‐èdè Nàìjíríà a ṣèwádìí ìjìnlẹ̀ tó múnádóko àwa rí pé iná láwo ń ló ṣe lè mókè odògùn àwọn èèyàn kan ló sọ wípé kí wọ́n máa ṣe lọ àwọn ń bẹ lẹ́yìn wọn àwọn èèyàn kan ní fi wọ́n lọ́kàn balẹ̀ pé kò ní sí ìyọnu pé mìmì ò ní mì nǹkan kan ò ní ṣe wọ́n bí wọ́n bá wẹ̀yìn wọ́n máa rí àwọn ń bẹ̀ because lẹ́nu kọ̀pẹ́kọ̀pẹ́ yìí oníléeṣẹ́ ológun ní àwọn dismantle more than 400 Starlinks nínú igbó Sambisa because èmi àtẹ̀yìn ọmọ wò láwọn àkókò kan pé àwọn ọ̀daràn yìí tí wọ́n ń bẹ nínú igbó bó ni wọ́n ṣe ń ṣe tí wọ́n fi ń ráwọn èèyàn pè so bó ni wọ́n ṣe ń ṣe tí wọ́n fi ń rí àwọn èèyàn pè táwọn èèyàn fi ń communicate pẹ̀lú wọn láti fún wọn ní ransom àti láti gba ransom gbogbo ìwádìí kìíní ọ̀hún ńlá gbìyànjú wá pa inú gbóná wà bó network ṣe ṣiṣẹ́ débẹ̀ a mọ̀ wípé Starlink ni wọ́n ń lò iléeṣẹ́ ológun láwọn disconnect more than 400 Starlinks ó túmọ̀ sí pé àwọn èèyàn kan ló register Starlinks yìí kìí sáwọn onísùnmọ̀mí tí wọ́n ń bẹ́nu igbó àwọn tí ń bẹ́nu ìgboro ni wọ́n register ẹ̀ bàbá wò dáadáa àwọn èèyàn tó sowọ́ papọ̀ pẹ̀lú àwọn tí ń gbé sùnmọ̀mí àtàwọn tí wọ́n ń jìyàn gbé ẹ rí pé wọ́n pọ̀ lára wọn ni àwọn tí ń gbóúnjẹ lọ fún wọn àwọn tí wọ́n ń kó nǹkan ìjà olóró lọ fún wọn àwọn tí wọ́n ń sanwó fún wọn àwọn tí wọ́n bá wọn kówó wọn tọ́jú ń ló jẹ́ kí n sọ wípé people and logistics ṣe mọ̀ wípé ọ̀tọ̀ láwọn èèyàn ọ̀tọ̀ logistics so àwọn kan ní wọ́n bá wọn gbowó láti ilẹ̀ òkèèrè bó làwọn eléyìí ṣe ń ṣe
torí pé gbogbo ìgbésùnmọ̀mí yìí lówó ìrànwọ́ tí wọ́n ń gbà láti ilẹ̀ òkèèrè bàbá fẹ́ parọ́ tanra wa lókù. So with that pẹ̀lú eléyìí ó túmọ̀ sí pé bílé bá kan lé ìní fi jó àjòràn tó jẹ́ pé bí iná bá ti kó lórí ilé kan yóò ta mọ́ mi ilé kan lé ni. So òun ló fún àwọn èèyàn yìí lágbára àtòrí ọ̀fẹ́ láti máa ṣiṣẹ́ láabi ọ̀hún látọdúnmọdún tẹ́nìkan kò fi rí wọn mú tẹ́nìkan kò sì rí wọn fìyà jẹ. tó bá ń sọ fún wa iléeṣẹ́ ológun sọ fún wa pé àwọn rí wọn pa àwọn mú wọn unfortunately mímú tí wọ́n láwọn mú wọn kí ló ṣe nẹ́tíwọ̀kì báyìí àwárò wípé kó ti dín wọn kù ni a mọ̀ wípé kàkà kó sàn lára àyà jẹ́ ṣe ló tún fi gbogbo ọmọ bí obìnrin ẹyẹ wá ń yí lu ẹyẹ. Having said that mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ bí ìyàwó tó fowó ọbẹ̀ dájọ́. ọ̀pọ̀lọpọ̀ àṣírí tọ́pọ̀lọpọ̀ èèyàn mọ̀ òun náà la máa tú lálẹ́ yìí. Brigadier General Martins wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún wa, ok? Kí làwọn ọ̀rọ̀ tí wọ́n sọ? Mo rí fọ́nrán ọ̀rẹ́ mi kan gbà kí ló dé tó ń lọ tó ń bọ̀ báyìí? Bá ń yẹ̀wò ó ń lọ ń bọ̀ ní náà. Ìsàwí kónkó a girl not a boy. I am a boy not a girl. Network yìí dákun. Ọ̀rọ̀ tó ṣe pàtàkì la fẹ́ sọ, ẹ dákun torí Ọlọ́run bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ bá ń pín program yìí, mo bẹ̀ yín nẹ́tọ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ dákun, mo ń bẹ̀ yín ní mo sákọ́, ẹ dákun, kọ́lọ́run wá gbà mí lọ́wọ́ network yìí lónìí nìkan dé, kọ́lọ́run gbà mí lọ́wọ́ network yìí. Ẹ dákun ẹ bá mi share ẹ̀. Now, ẹ já gbọ́rọ̀ tí ọ̀rẹ́ mi sọ. Brigadier General Martins just confirmed what many of us suspected, but nobody wanted to say out loud. Boko Haram and ISWAP weren't just using Starlink. They were running a full communication network, satellite internet, encrypted, untraceable by conventional means in Sambisa forest. But here is the question that makes this story uncomfortable. Starlink doesn't sell itself. You need a registered account. You need a billing address. You need a payment method, card, bank transfer, mobile money. Ask yourself, whose name is on those accounts? Now, ẹ máa rí pé revelation ńlá ni. Iléeṣẹ́ ológun, according to Brigadier General Martins, wọ́n láwọn discover more than 400 Starlinks. Ọ̀rọ̀ Starlinks dàbí ọ̀rọ̀ ó tiẹ̀ tó le ju SIM card lọ. Tẹ́ bá fẹ́ ra SIM card nísìn, ẹ lè lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ń ta SIM card lẹ́gbẹ̀ẹ́ ilé yín, ẹ ra SIM card, wọ́n á ní kẹ́ register ẹ̀, wọ́n béèrè orúkọ yín, wọ́n á ní kẹ́ fẹ̀yìn síbi kan, wọ́n yà ní fọ́tò, wọ́n á ní kẹ́ ṣe fingerprint. Ẹ ti ra SIM card nìyẹn. Ṣùgbọ́n tẹ́ bá fẹ́ ra Starlink, ẹ máa ní ìdí data, complete data yín. Ẹ ní ìdí bank account, ATM card, tàbí bank transfer tó lórúkọ yín nínú. Then oríṣiríṣi nǹkan lẹ tó máa ní ìdí pẹ̀lú ẹ̀.
títa ni wọ́n lò tán fi rẹ́gísítà gbogbo Starlinks yẹn. Okọ̀ ta náà lò, details ta náà lò. Ó túmọ̀ sí pé òṣìṣẹ́ ń bẹ lóòrùn, ẹni tí ó jẹ́ ń bẹ ní bòójì. Àwọn tí ń kún wọn lọ́wọ́, tí ń ràn wọ́n lọ́wọ́, tí ń bá wọn ṣe bòójì ni wọ́n wà. Ẹ já gbọ́rọ̀ ọ̀gbẹ́ni tán. Nigerian names, foreign names, shell companies, or are we looking at a laundering structure so sophisticated it bypasses every KYC protocol SpaceX claims to have? The military says hundreds of civilian collaborators have been arrested, some willing, some coerced. But let's be very... Now, wọ́n ti ń sọ eléyìí fún wa láti bí ọjọ́ tó ti pẹ́. Gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà máa ka list orúkọ àwọn èèyàn tíjọba ní wọ́n wà behind the sùmọ̀mí gbígbé yìí. Now, wọ́n láwọn kan yọ̀ǹda ara wọn, wọ́n jọ̀wọ́ ara wọn lẹ̀ pé ó dáa, àwọn tọrọ dáríjìn, àwọn ti dàtún bí kí wọ́n gbà wọn padà sínú society. Wọ́n fi tìpátìkùkù mú àwọn kan. Clear. A farmer forced to carry rice to Sambisa is not the same. Now, ẹ já gbọ́rọ̀ lẹ́nu brigadier tí ẹni ká kọ́kọ́ sọ ni tàbí táwọn tó wà behind wọn, kò sí lè tá kọ́kọ́ sọ tá kọ́kọ́ sọ ń bẹ̀, but ó wà very very disturbing. Now, troops of Sector 2 operation say they have intercepted and recovered more than 400 Starlink communication devices allegedly used by Boko Haram and ISWAP terrorists across the northeast theater of operations. The sector commander, Brigadier General Beyidi Martins, disclosed this during a briefing with defense correspondent on ongoing intelligence-driven strangulation operations targeting terrorist logistics and communication networks. Now, according to this man, wọ́n discover, wọ́n seize ẹ̀. Ìwádìí wo ni wọ́n ti ṣe láti May 12 nípa registration àwọn Starlinks yẹn, èèyàn mélòó wọ́n ti arrest, ọkọ̀ wo ni wọ́n fi register, details wo ni wọ́n lò. Èmi rò wípé iléeṣẹ́ ológun yẹ kí wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ. Ẹ ti gbà á lóòótọ́, ṣùgbọ́n kí ló lead sí bó ni wọ́n ṣe rí ṣe, ó wà very very important. Now, the sector commander, Brigadier Martin said the devices linked to Elon Musk's satellite internet service were recovered during sustained military operations conducted in Sambisa Forest, the Timbuktu Triangle, and other identified insurgent enclaves. He explained that the seizure formed part of a wider strategy aimed at cutting off insurgents from critical operational support systems, including communication, logistics, and supply chains. Now, ẹ já bára wa sòótọ́ ọ̀rọ̀ kan. Ṣẹ̀rí Starlinks ó ju gbogbo àwọn telecommunication tá à ń lò lórílẹ̀‐èdè Nàìjíríà lọ, because ó ń ṣiṣẹ́ globally ni. Ìyẹn túmọ̀ sí pé Starlink tẹ́ ń lò ní Nàìjíríà, you can actually use it in Chad, in Cameroon, and any other part. Kennedy space ló ń lò, kò lo mast bíi ti M kìíní kan G kìíní kan. So kẹ́ẹ̀kan gbé síta kọ́kàn róòrùn lásán. Èmi mọ̀ wípé gbogbo telecommunication tó wà ní Nàìjíríà nínú wo ní dùn sí pé bó ṣe dé lóòótọ́ tálíkà kọ́ ló ń rà á. Ẹjá béèrè lọ́wọ́ ara wa, bó ni èèyàn lásán wo ló lè afford Starlinks tí wọ́n tà ní 600 plus 700 plus 800 plus 800,000 plus
so ẹ wo iye tí wọ́n máa fi ra 400 yẹn. so tálíkà ò lè rà á, ẹni tíṣẹ́ ọ̀jẹ̀ mọ́ nẹ́tíwọ̀kì lílò púpọ̀ kò lè rà á, kò ní ìdí ẹ̀, yàtọ̀ sólówó ọlọ́lá ọlọ́rọ̀. so he said, and I quote, ó ní láti cut connection wọn àti operation wọn ló jẹ́ káwọn síìsì ẹ̀. ṣé gbogbo eléyìí tí wọ́n ń rà ni wọ́n síìsì? ṣé gbogbo eléyìí tí wọ́n ní ni wọ́n rí gbà? ṣé gbogbo eléyìí tí wọ́n rẹ́gísítà ni wọ́n kó sójú kan náà débi pé sọ́jà ó rí gbogbo ẹ̀ kó lẹ́ẹ̀kan náà? All right, he said, and I quote, the livelihood of terrorist activities is logistics resupply, and we are deliberately denied them freedom of movement for supplies, communication equipment, fuel and other operational materials across the theatre. Lo and behold, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ran àwọn onísùnmọ̀mí yìí lọ́wọ́ tó jẹ́ pé kìí ṣe ìfẹ́ inú wọn o, wọ́n kó wọn papá mọ́ra ni o. àwọn èèyàn kan wà tí wọ́n bá wọn ra epo wá, kìí ṣe ìfẹ́ inú wọn ni wọ́n fi ń bá wọn ra epo wá. Is either kí wọ́n dúnkokò mọ́ wọn tàbí kí wọ́n ti mú èèyàn wọn sọ́dọ̀ kan wá gbé sí condition wípé ká tó fi èèyàn yín lẹ̀ o, nǹkan báyìí, nǹkan iṣẹ́ báyìí lẹ́ẹ̀ bá wa ṣe, ẹ mọ̀ bá wa róúnjẹ wá, ẹ sì fẹ́ ká jí ń gbé máa bí, ẹ fẹ́ ká gbé àwọn èèyàn yín mọ́, ẹ mọ̀ bá wa mọ bóúnjẹ ó ṣe mọ dénú bíi. Alright, fuel and other operational materials across the theatre. According to him, terrorist group rely heavily on civilian linked supply networks and local collaborators to move food, fuel, drugs, communication gadgets, and spare parts into remote hideouts. Can you imagine that? Because mọ́tò wọn náà máa ní 40, fóònù wọn á máa bàjẹ́. ẹ̀ńtọ́ wà nù gbó sódò nípa fóònù mọ́ lára sí ò lè bàjẹ́? mọ́tò tí wọ́n ń gbé káàkiri ṣé kò lè bàjẹ́? bó ni wọ́n ṣe mú mẹkáníìkì débẹ̀? pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn èèyàn kan ni. Our question tíjọba ò tí ì rí dáhùn ò ní pé àwọn èèyàn wo ni wọ́n ń bá sọ̀rọ̀ láàrin ìgboro? á dárúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ní ìsìn. ó ní he noted that while some individuals collaborate voluntarily, others do so under coercion and intimidation. Yes, I said it. gbogbo àwọn tí wọ́n ń kún wọn lọ́wọ́ tí wọ́n ń rí lò nǹkan ni wọ́n ṣe deliberately pẹ̀lú ìfẹ́nú wọn. No, majority wọn ò di dandan fún wọn láti ṣe ni. so àwọn eléyìí ìjìyà tí wọn ò tó nǹkan tàbí ká má wulẹ̀ fìyà jẹ wọ́n gbà tá ti mọ̀ pé kì í ṣe pé ọ̀tọ̀ kan wọn wá. ẹni tí ọkàn ló mọ̀, ẹni tọ́kàn ló mọ̀, ẹni tẹ̀yìn bá ń bẹ ń bẹ tàbí tí bá ń bẹ ládùúgbò bí tán ti ń ṣeun ni ó mọ̀ wípé condition tó bá fún ọ ni wàá máa tẹ̀lé. Martins further revealed that troops had infiltrated multiple logistic networks used by insurgents through sustained intelligence operations, targeting transporters, traders, and supply syndicates operating across the region. He said hundreds of suspected logistics suppliers, couriers, and collaborators have been arrested in ongoing operations designed to dismantle insurgent support structures. So now gbogbo àwọn nǹkan táwọn iléeṣẹ́ ológun ṣe yìí iṣẹ́ ńlá ni, lára tó lè pinwọ́ wọn nìyẹn, lára tó lè dín agbára wọn kùnú. ṣùgbọ́n ṣé ẹ gbàgbé àṣà mi pé ká pa eku kò pé kí wàhálà eku ó dá. bẹ́ẹ̀ bá pa eku tẹ́ ẹ fìyà eku lẹ̀ yóò bímọ míì. bẹ́ẹ̀ bá ti pa eku ẹ pàyà eku ẹ pa bàbá eku ẹ pẹ̀gbẹ́ eku ẹ pa àbúrò eku ẹ pa àwọn ọ̀rẹ́ eku ẹ fẹ́ kí wàhálà wọn dá nìyẹn.
ìyẹn túmọ̀ sí pé bẹ́ẹ̀ bá lè máwọn onísùnmọ̀mí yìí nìkan bóyá ẹ fi wọ́n sátìmọ́lé àbẹ́ fìyà jẹ wọ́n àbẹ́ prosecute wọn, àwọn tó rán wọn ń kọ́, àwọn tí ń bá wọn gbépo tí wọ́n ń gbé lẹ̀ ń kọ́, àwọn tó tì wọ́n sínú igbó tí ń rán wọn ṣe dé tòrutòru ń kọ́. Elite ni wọ́n o, àwọn tó nífọ̀n tó lè kanna ni o, àwọn tí ń lọ tí ń bọ̀ lú òkè òkun ni wọ́n o. Alright. He said, and I quote, "It will interest you to know that arrests are made in a daily basis. So far, we have disrupted over 400 logistics-related networks supporting terrorist operations." He added, the commander also disclosed the interception of consignment, including premium motor spirit, drugs, medical supplies, food items, and spare parts suspected to be destined for terrorist camp. Oògùn tí wọ́n lò, àwọn náà sá ń ṣàìsàn. Oògùn tí wọ́n lò, púpọ̀ nínú wọn ni wọ́n ń gba afárá gba ọgbẹ́. Àwọn ẹgbẹ́ wọn náà ní ń bá wọn tọ́jú rẹ̀ nínú gbóǹbẹ̀. Ṣùgbọ́n gbòòrò ni wọ́n ti ń rògùn lọ. Oúnjẹ tí wọ́n jẹ, petrol tí wọ́n máa fi nu mọ́tò. Bẹ́ẹ̀ bá ti lè rí gbogbo ogun eléyìí ṣẹ́, kò síbi tí wọ́n lè gbé mọ́tò lọ mọ́. Láì dẹ̀ sí mọ́tò, kò síbi tí wọ́n ti láǹfààní àti wá jíyàn kó. Tó gbogbo àwọn nǹkan ìlú iṣẹ́ pọ̀ fúnra wọn. He said the items were intercepted along major supply corridors stretching from Kano through Nguru into the Timbuktu Triangle, Sambisa Forest. Can you imagine? Àwọn èèyàn kan ni wọ́n ń kó fún wọn láti Kano tó fi ń gba abẹ́yẹ kọjá lọ Sambisa Forest and adjoining areas. Martins noted that livestock markets had also been exploited by insurgents to dispose of rustled animals and generate funding for operations. In response, security agencies and local authorities have introduced striker verification measures requiring proof of ownership before livestock sales are approved. Then, he said, and I quote, "If animals are not properly identified, they will not be sold. Through that arrangement, we are tracking and disrupting their sources of financing." He added that ongoing strangulation operation has significantly weakened terrorist logistics networks and reduced their operational flexibility across the theater. Martin also said sustained military pressure had forced several insurgents and their families to surrender, while others continue to lose freedom of movement and operational capacity. He reaffirmed the commitment of Sector 2 to intensify offensive operations and sustain pressure on terrorist network across the northeast. Now, àwọn question kan tá ń láti sáré béèrè pápápá lórí ti network yẹn ò ní wípé identity ta ni wọ́n lò láti register more than 400 Starlinks. Ó necessary kí government yóò identify àwọn èèyàn tán wà behind there. That is first question. Ta ló supply wọn? Ta ló náwó àwọn satellite yìí fún àwọn terrorist? Ta ló náwó ẹ̀ fún? Ta ló finance ẹ̀? Ta ló bá wọn rà ránṣẹ́ lọ? Torí wọn ò ta káàkiri bí bọ́n ṣe ń ta káàdì, wọn ò ta káàkiri bọ́n ṣe ń ta sim card ní Nàìjíríà. Ọ̀ọ́dà fún Starlink ni. Ọ̀ọ́dà register ẹ̀. Okay o. Another question. Ta ni bá wọn san monthly subscription fees? Bẹ́ẹ̀ bá sára data, ẹ subscribe nígbà tó oṣù bá parí. Bẹ́ẹ̀ náà ni Starlink. Ta ni bá wọn subscribe sí? Tí network wọn ò fi kú, data ò tán bẹ́ẹ̀. Wọ́n dẹ̀ rí lò month in, month out. So iléeṣẹ́ ológun àti ìjọba àpapọ̀ gbọ́dọ̀ bá wa ṣe àwọn ìwádìí eléyìí deeply. 4. Bó ni aláàní àwọn intelligence ní military
níléeṣẹ́ ọlọ́pàá DSS. Bó wá ní more than 400 starlings bó ló ṣe kọjá lára wọn tí wọn ò discover ẹ̀ tí wọn ò mọ̀ ṣùgbọ́n wọ́n lè track ọmọ yahoo. bẹ́ẹ̀ bá ní fóònù yín sẹ́nu níbi kàbí nǹkan kan wọ́n lè track ẹ̀ ṣùgbọ́n wọn ò lè track àwọn starling tó ń wọnú igbó lọ. Nigeria is still lagging behind. Are you getting me? Oh, ẹnìkan sọ̀rọ̀ kan o pé tí wọ́n bá jí ọmọ gbé ní London. Oh, kí ló pé alert yẹn ṣé bumper alert ló pé ó ló máa dún lórí gbogbo fóònù ẹni tó wà nínú country yẹn. Ìbá jẹ́ lórí fóònù, ìbá jẹ́ nínú mọ́tò ló wà, nínú rédíò ó máa dún at the same time. Yóò dẹ̀ sọ fún yín pé ọmọ kan báyìí là ń wá o, ìgbà tá a rí gbẹ̀yìn leléyìí, ibi tá a ti rí gbẹ̀yìn leléyìí. Within few hours wọ́n gbọ́dọ̀ rí ọmọ yẹn jáde. Amber alert. Bọ́mọ bá nù ní Nàìjíríà ó lọ rárá fẹ́ ni o. Ẹ̀gbọ́n tí mo sọ ni wọ́n gbé ọmọ lórí ipò lẹ́kọ̀ọ́. Mọ́mí mi mo fẹ́ tú. Ìyá rẹ̀ sì gbé pò fún níwájú ìta, kò ṣe lẹ́yìn ìkùlé lé o, níwájú ìta. Ìyá yìí sì wọlé kó tó jáde, wọ́n ti gbé ọmọ lọ pẹ̀lú pò. Ní Nàìjíríà tá a wà yìí kì í ṣètàn, wọn ò sọ nítàn o, àkáníròyìn ni. Bóyá sáìdì kò sọ̀fẹ́ or something. Wọn ò gbé ọmọ kúrò lórí pò, wọ́n gbé lọ pẹ̀lú pò. So now ó yẹ ká béèrè yàtọ̀ sáwọn aráàlú, sáwọn tí wọ́n wà nípò ìjọba, sáwọn náà gbàbọ̀dè níléeṣẹ́ ológun àti rọ́pọ̀lọpọ̀ alábọ̀dè tó fa ikú ọ̀pọ̀lọpọ̀ ọmọ iléeṣẹ́ ológun nínú ìjà fún orílẹ̀-èdè wọn, láti jà fún àwọn láti gbéjà kojú àwọn onísùnmọ̀mí. Lára wọn ni ó sọ̀nà bí táwọn ń gbà bọ̀ àtọjọ́ táwọn fẹ́ suppression táwọn onísùnmọ̀mí ó fi dúró síbẹ̀ tí wọ́n fi kọ́kọ́ máa kọlù wọn. Now ìjà wa béèrè lọ́wọ́ ara wa, ṣé ìṣe pé iléeṣẹ́ ológun àti ìjọba náà ń ṣe cover up fáwọn èèyàn yìí? Ọ̀dà àwọn òwú ló wà behind ẹ̀ tó wà behind ìgbésùnmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ dárúkọ bóyá 15 individuals ní 2024 tí wọ́n ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn onísùnmọ̀mí yìí. Àwọn ni wọ́n ń finance wọn. Ṣé wọ́n pẹ́ tí ó fẹ́ kíjà ó tán ni mọ̀ ń finance ìjà. Ekele jẹ ẹ bá ń gbóúnjẹ lọ fún wọn ń gbóúnjẹ bọ̀. Bẹ́ẹ̀ bá jẹun tán ẹ mú nǹkan lé wọ́n ń gbẹ̀mú bọ̀. Ẹ máa jẹ, ẹ máa mu, ẹ máa yìnbọn. Ẹ má gbà fún o. Ọwọ́ wọn ò sì gbọ́dọ̀ dùn yín. Ẹ má dáwọ́ dúró. Títí tẹ́tọ̀ wá fi tẹ̀ à lọ́wọ́. Wọn ò tí ì bá mi sọ̀rọ̀. Ẹ sá máa jà lọ́nà. Àwọn kan ní bẹ́ẹ̀. Ok. Ńgbà tí wọ́n kó list ọjọ́. Àwọn tí wọ́n sọ ní Túkọ̀ Màmú. Ṣé wọn ò dá mọ̀ ni? Ǹjẹ́ wọ́n ti arrest ẹ̀? Yusuf Ghazali, Muhammad Sani, Abubakar Muhammad, Salaudeen Hassan, Adamu Ishaq, Hassana Oyisa Isa, Abdulkarim Musa, Umar Abdullahi. Okay?
ọ̀dà iléeṣẹ́ 6 níjọba àpapọ̀ láwọn mú jáde tí wọ́n ń finance àwọn onísùmọ̀mí ní Nàìjíríà. Iléeṣẹ́ 6 ọ̀hún bó bá jẹ́ mi ní ààrẹ, yàtọ̀ sí pé wọ́n ti gba láísẹ̀sì gbogbo iléeṣẹ́ ọ̀hún, àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ti forfeit gbogbo iṣẹ́ wọn pátápátá fún ìjọba, torí wọ́n wà nínú ẹni tó dá ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn légbodò. Bí àwọn ò bá finance wọn, ìgbésùnmọ̀mí ó ti rọlẹ̀ tipẹ́tipẹ́. So now àwọn náà ni bureau de change, àwọn bureau de change operators wọ́n wà ń bẹ̀, alright. Lára wọn ni West and East Africa General Trading Company Limited. Àwọn yẹn send like $700,000 sí wọn. Okay, Settings Bureau de Change Limited, G-Side General Enterprises, Desert Exchange Ventures Limited, Eagle Square General Trading Company Limited àti Alpha Exchange BDC. Àwọn tí ń finance ìgbésùnmọ̀mí lókè ọya nìyẹn lórílẹ̀‐èdè Nàìjíríà rather, tí wọ́n ń tọ̀mẹ́ǹtì ìjọba years in years out. Oríṣiríṣi ìjọba ló ti tákù wọn tì, Tinubu ló kùtà wá díẹ̀ bí ẹrù. Oríṣiríṣi àwọn pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ opponent Tinubu tí wọ́n lò against ẹ̀ ní ìsẹ́niyàn, kò fẹ́ràn aráàlú, kò ṣe kinní kan, kò ṣe gbákọ̀sáwó, ni ò jẹ́ kó ṣẹ́gun insecurity. Tó ti dé tó dé bá tí ìṣó ń lọ dálẹ̀ tí ìṣórí ẹ̀ ló ti bẹ̀rẹ̀ ló gbogbo ẹ̀bí àádìrú ẹnikẹ́ni tí bá ń bẹ nípò ìjọba. Mo lè ṣe o lè ṣe ọ̀dà náà máa bọ̀ ní tá a fi gbé Tinubu wá nìyẹn. To the best of my understanding, ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí iléeṣẹ́ ológun, bóyá ti Navy, bóyá ti Air Force, bóyá ti nǹkan service chief, kíní kan chief ni wọ́n ti pààrọ̀ tán ti pààrọ̀. ń ṣe Tinubu dé yìí nísìn Inspector General Police mélòó láti lò, service chief mélòó láti lò, gbogbo àwọn ministers wa kí ni iṣẹ́ àwọn ministers gan. I just want to know. Minister of Information, Minister of kíní kan, Minister of kíní kan, kí ni iṣẹ́ wọn gangan? Láti jókòó sọ́fíìsì àbí ọ̀tán iṣẹ́ wọn náà nù àbí ọ̀dà. So security officials familiar with the findings said the destination followed months of intelligence tracking, analysis of financial flows and collaboration with international partners. Ẹ̀já béèrè lọ́wọ́ wọn látọjọ́ tán ti discover àwọn individuals yìí pẹ̀lú àwọn companies yìí, níbo ni wọ́n gbé wọn dé? Ṣé wọ́n ti sà wọ́n lọ́kọ̀ọ̀kan? Gbogbo companies á ló léèyàn behind ẹ̀. O lè register company láì sorúkọ ẹ̀ ń bẹ̀, láì sí details ẹ̀ ń bẹ̀, láì sí address ilé ẹ̀ ń bẹ̀, láì sí address office ẹ̀ ń bẹ̀. Ṣé wọ́n ti trace àwọn èèyàn yìí lọlé? Ṣé wọ́n bá wọn? Ṣé wọ́n ti kó wọn? Ṣé wọ́n ti tilẹ̀kùn ọ́fíìsì wọn? Ṣé wọ́n ti tilẹ̀kùn ilé iṣẹ́ wọn? Gbogbo orú nǹkan báyìí tán bá ń prosecute wọn, tó bá jẹ́ pé prosecute wọn truly, ó yẹ ká máa follow prosecution wọn. Níjọ́ tí wọ́n gbé wọn lọ ilé ẹjọ́, kárí fọ́tò, kárí fídíò, ẹni tí ó lọ kóòtù, kárí ìkẹ́kọ̀ọ́, ká lọ mójú àwọn tí ń da Nàìjíríà rú. Emma ti wáyé ọlọ́dún gbẹ́gbẹ́, Emma ti wáyé Olúmọ̀nàgún ní ọmọ ti lọ rẹ̀. Okay, àwọn ni wọ́n finance àwọn èèyàn, that means àwọn ni wọ́n mọ̀ wọ́n. When you arrest them, they will now talk to them. Okay o, ẹ̀yin èèyàn wa, ọ̀ká ti fò, ẹ kúrò níbi tẹ́ wà. Ṣe mọ́, ẹ stop ẹ̀. Ìgbésùnmọ̀mí, ìjínigbé ní Nàìjíríà yóò ti lọ sókun gbàgbé.
nígbà tá a bá arrest àwọn èèyàn kan bó tá a wá rí i pé wọ́n wà influential tá a wá fọwọ́ ra wọn lórí tá a arrest wọn tá a gba béèlì wọn ẹ ṣe máa gba béèlì ẹni tí finance terrorism how will you collect their bail? àwọn cases míì wà tẹ́ máa rò pé àbọ̀n bá ti mú yàn ó yẹ kán lọ tì mọ́lé pápátá ni wọ́n á lọ́wọ́ àwọn ní bailable offence ni. bá a sì náwó wájú eléré lásán ẹ sọ pé dandan ká lọ ṣẹ̀wọ̀n ni. ẹni tí ń finance ìgbésùnmí àti ìjínigbé lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n ń pa kúkúrú tán ń pa gígùn tán ń pa kírísẹ̀ tán ń pa mùsùlùmù àwọn lè gba béèlì wọ́n lè máa rìn kán máa ya fanda láàrin ìgboro. àwa paná ìgbésùnmọ̀mí tì àwa rí pa jojúmọ́ ní ràn mọ́ bí òrùn jojúmọ́ ní ràn wọ́n bí ìtàn mọ́ná. torí pé àwọn bàbá àṣàlẹ̀ wọ́n rìn wọ́n yan ń gbòòrò tí wọ́n fi sekùn yóò tó gbà pitó. wọ́n mọ̀ náwó bí ẹlẹ́dà bóyá wọ́n wà níbi tán ti ń fọwọ́ rí obìnrin ń jà kí nìsín wọ́n máa fọwọ́ ra wọn ń kun ìródóródó àwọn ọmọ wọn ń bẹ́nu igbó tí wọ́n ń pawó fún wọn. níbi tí kìíní yẹn báàdì tó Mr. Olóyè Aliu, God bless you sir, níbi tí kìíní yẹn báàdì tó owó kéékèèké ni wọ́n mọ̀ fáwọn tí ń jìyàn gbé yìí gangan. Ọlọ́run sáwọn ni ó gbowó ni àwọn kọ́ ọ̀tọ̀ làwọn tí ó gbowó àwọn tí ó gbowó wọ́n wà pè wọ́n ti sanwó ẹ fi wọ́n lẹ̀. àwọn tó jí wọn gbé gangan kọ́ ni yóò gbowó. àwọn dádì àwọn ọ̀gá àwọn senior àwọn bàbá àsàlẹ̀ ni yóò gbowó. kọ́ lásán ni yóò jẹ́ dọ́dọ̀ tiwọn. yóò yà ń lẹ́nu pé ó lè jẹ́ east ló ti gbowó west lẹ́ẹ̀ ti gbọ́mọ. kò ní súnmọ́ tòsí ibì kan náà rárá láíláí. ẹ lè lọ sanwó síbi táwọn ọmọ ń tòsí ibi táwọn ọmọ wà láíláí. ìyẹn túmọ̀ sí pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà nínú dídùn sí. When we are talking about government, it doesn't mean Bola Ahmed Tinubu per se or only him. gbogbo àwọn tí wọ́n jọ ń ṣèjọba ni wọ́n nínú dídùn sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. wọ́n lè pretend lójú wa pé inú àwọn ò dùn sí tàbí àwọn náà ń gbìyànjú lé lórí. To the best of my understanding wọ́n mọ possible way an easy way láti tackle insurgency but they will never do that. mo ń wo kí lorúkọ ọ̀gbẹ́ni òpònú tó wà ní Arise TV yìí mọ̀lẹ́bí ẹ́lí ẹ̀tìmẹ́ntì mọ̀ bá wí ń sọ wípé owó tán yà sílẹ̀ fún insurgency ó kéré ju iye tí Bọ́lá Ahmed Tinubu fi ń travel out lọ. I don't know their cry about that. kò sẹ́yìn tó sunkún gba tí Buhari ń lọ sókè òdì ń lọ gbò ó ní iye tí Buhari gbé lọ hospital ńgbà tó wà nílé ìjọ tó wà lórí ipò gẹ́gẹ́ bí ààrẹ almost 150 something days ní Buhari lò lórí bed lórí sick bed ó dẹ̀ jẹ́ president Nàìjíríà. ńbo làwọn Eli wà nígbà náà ńbo làwọn Rufai wà nígbà náà níbi táwa ti ń rò wípé kò yẹ kí wọ́n yáwó sọ́tọ̀ fún insurgency gan mọ́. iṣẹ́ àwọn ológun ni tí wọ́n ń gba sálárì ilé lórí. yíyáwó sọ́tọ̀ fún ni ó jẹ́ kí kinní yẹn end láti ẹjọ́ yìí. because we keep asking them ká lórílẹ̀‐èdè míì ló gbógun wá sí Nàìjíríà ṣé bá a ṣe máa ṣe leléyìí. ká ní Chad ló fèsì wa pẹ̀lú ogun ká ní Cameroon ló gbógun wá ká ní Niger ló gbógun wá ṣé bá ṣe ṣẹ́gun sí leléyìí tá a mọ̀ dájọ́ sí tá a máa allocate owó fún lọ́dọọdún níbi tẹ́ ń pọ́ǹpù owó sí kó lè parí náà ó tẹ́ bá ti sinmi ní pọ́ǹpù owó síbẹ̀ mọ́ náà ó. báwo la ṣe fẹ́ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ nípa àkínsọ ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ nípa àwa mọ̀ wá Nàìjíríà máa ń kúndùn àjẹǹjẹtúnjẹ ni Nàìjíríà máa ń kúndùn àjẹǹjẹtúnjẹ bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ó yẹ káwọn tó wà ní Senate after 4 years kan láwọn kí ń fúra lára wọn kan láwọn ọlọ́mọ tàbí tó bá ti ṣe second term nínú wọn kó sọ willingly pé òun ò díje mọ́ kẹlòmíì ò díje
àkífẹ́ kọ́nà jẹ́ dí àfẹ́ takú síbẹ̀ ni ọrùn sùlàparò òkú lé ibi ni máa kú sí bóyá ló máa délé. So insurgency ní Nàìjíríà àpapín ni o. Gbogbo àwọn tí mo kà á lẹ̀ yìí ṣèjọba ti arrest wọn tán bá ti arrest wọn. Gbogbo àwọn Starlink tán náà gbà yìí ṣèjọba ti wo àwọn orúkọ tó link mọ́ àwọn tó bá wọn register ẹ̀. Kò sí nǹkan tí ò ṣe wádìí. Gbogbo kọ́ pàápàá ló ní rẹ́kọ̀dù lọ́dọ̀ telecommunication companies. Ǹtẹ́ bá fẹ́ MTN pé ẹ lọ sílé MTN gọ́ọ̀mẹ̀ntì láṣẹ àtagbára láti lọ sọ́dọ̀ MTN ẹ bá wa trace line yìí àfẹ́mọ̀ àwọn tí ń pè kí wọ́n dẹ̀ trace ẹ̀ one after the other. Kí wọ́n dẹ̀ fish àwọn tó wà ń bẹ̀ jáde. Ẹ má ṣe lábẹ́lẹ̀ ẹ ṣe máa ṣe lókù òru. Àwọn tán fìtínà gbogbo òlu tí wọ́n ó dédé wọ̀lú tó dédé máa yìnbọn fún wọn. Gbogbo àwọn tó ń ṣe ní Nàìjíríà wọ́n láwọn tí wọ́n ń wò lókè òkun o. So ó ti wá di business lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn bureau de change àwọn ní bá wọn gba owó wọn ò dédé finance wọn lásán. Wọ́n bá wọn fi ra ammunition ní currency country tán ti ń ta ammunition. Wọ́n gba cash lọ́wọ́ wọn àwọn bureau de change ló kó lọ bank. Wọ́n sà ní access owó no matter how much. Tó bá jẹ́ orílẹ̀-èdè tí wọ́n ní ìtumọ̀ ni Nàìjíríà ò ní ìtumọ̀. Sorry to say orílẹ̀-èdè wa ni kò síbi tá a fẹ́ lọ bọ́ Nàìjíríà ò ní ìtumọ̀. Orílẹ̀-èdè tí anybody lè wọlé sí country yìí tẹ́nìkan kan ò ní mọ̀ ní Nàìjíríà. Àbí wọn parọ́ ni. Majority èèyàn ló ti wọlé lónìí àmọ́. Majority èèyàn ló wọlé sí ìpínlẹ̀ Ọ̀ṣun lónìí àmọ́. Majority èèyàn ló wọlé sí ìpínlẹ̀ Ọ̀yọ́ lónìí àmọ́. Bá àwọn orílẹ̀-èdè kan bẹ tó jẹ́ African countries kò sí ẹni tó wọlé sí country wọn tí wọ́n mọ̀. Egypt ńlẹ̀ńlẹ̀ ń bẹ̀ wọn kó o tó ní access sí phone wọn ò rí visa tó fi wọlé sọ́dọ̀ wọn. Ó gbádùn mi kó o tó lè ní access sí phone wọn ò rí visa tó fi wọlé sọ́dọ̀ wọn. Wọ́n dẹ̀ wòye ọdún tí wọ́n wòye oṣù tí ń bẹ lórí visa ẹ̀ iye sim card yẹn ni wọ́n tà fún ọ. Kìnní kan dẹ̀ níbẹ̀ tán pè ní 7 days. Within 7 days tó wọlé sí Egypt ó lọ sọ́fíìsì immigration wọn ó lọ ṣe o bọ́ọ̀ bá ṣe tán bá ti mú ọ lẹ́yìn ọjọ́ náà ó wọlé legally. African country ni o. Gbogbo data pátá ní gbogbo Nàìjíríà ti gbà lọ́wọ́ wa àrítumọ̀ rẹ̀. Gbogbo nǹkan wa ló máa ń slow. Láti 2014 láti ṣe national ID card tá a bá máa rí gbà lọ́la lókù. Ta ló wà ní gbọ̀nù national ID card? Ṣé gọ́ọ̀mẹ̀ntì ò sanwó fún ni? Wọ́n mọ wá mú 2 àbí 3 lọ jáde ńjọ́ náà lọ́hùn. Wọ́n fún Buhari nìkan, wọ́n fún bóyá wọ́n fún Ọ̀ṣínbàjò, bóyá wọ́n fún Senate President. Wọ́n gbé Buhari nìkan gan-an wọ́n fún. Páálí pẹlẹbẹ gbogbo à ń gbé káàkiri. Bàbá la fẹ́ rẹ́gísítà nísìn. Tá a ṣe lamination ẹ̀ là mú káàkiri tẹlòmíì ti ká, tẹlòmíì ti fẹ́lẹ́, tẹlòmíì ti rún tiẹ̀ mọ́ra wọn. Là mú káàkiri tán bá ní ká mẹ́rin ayé nìwá. Ní orílẹ̀-èdè wo la wà? Ṣé gọ́ọ̀mẹ̀ntì ó yáwó sọ̀tọ̀ fáwọn oní national ID card ńgbà náà ni? Lásà ti ṣe national ID card rí. National ID card tó jẹ́ pé kò yàtọ̀ sí ATM tán máa ṣe lójúmọ́ kan. Ńgbọ̀ ya wọn tó ní ká máa ṣe online.
ká print ẹ̀ jáde ká copy ẹ̀ jáde ká mú lọ síbi tán ti máa ṣe oní plastic one fún wa bàbá tó ń rí ṣe lọ́la ló kù. Nàìjíríà ò gbọ́ ọmọ kan lágbèéyè rí wọn ò ṣe nǹkan kan láṣeyọrí rí látọjọ́ tí mo ti gbọ́njú. Ìjọba Nàìjíríà ò tí ì ṣe nǹkan kan láṣeyọrí rí àfi ti fóònù. Telecommunication torí pé kì í dẹ̀ ṣe Nàìjíríà náà ní fóònù ti ń wá wọn ò ṣe ní Nàìjíríà wọn ń kó wá Nàìjíríà ni àwọn ẹni ẹlẹ́ni ń tà wọ́n ń pawó ni tó bá jẹ́ Nàìjíríà ni ó ṣe ni wọ́n ó ṣe fóònù míì láàbọ̀ wọn ò ní pa awẹ́ fóònù míì lẹ́ẹ̀mọ̀ ra awẹ́ kan lẹ́ẹ̀mọ̀ ra ẹ lọ́ọ́ mọ̀ ra yòókù China ni. So kò sí nǹkan tó lé ságbára àwọn onísùmọ̀mí agbára àwọn ajínigbé sọ́jà agbára sọ́jà lọ ni bó bá ti jagbára sọ́jà lọ ẹjẹ́ gba yúnífọ̀mù lọ́rùn wọn ká gbádá sí wọn lọ́rùn kò sí ní tó lé ń bẹ̀ tàbá fìyàn jó yàwùdí tí ò lè gbádìí ẹ gbogbo ẹni tó máa jẹ́ sọ́jà gbọ́dọ̀ jẹ́ expert àtàmọ́tàsé wọ́n ń pe àwọn kan ní sniper àtàmọ́tàsé wọ́n ń pè bẹ́ẹ̀ àtàmọ́tàsé ni àwọn tí ó gbẹ̀mí èèyàn tẹ̀ ní rí traces ẹ̀ wọn yìí bá tì ó yẹ kó wà nù sọ́jà tiwa náà wọ́n wà nù sọ́jà l'Amẹ́ríkà orílẹ̀-èdè l'Amẹ́ríkà láyé orílẹ̀-èdè ní country yẹn America is a great country well the greatest country so far wọ́n torí Osama bin Laden wọ́n dẹ̀ train ní àwọn special navy wọ́n pè wọ́n ní SEAL njọ́ tán máa wọlé tọ̀ Osama tán ti wá lélélélélélélélé wọ́n pa wọn pọ̀ mẹ́ẹ̀ fún ọ̀jẹ́ kan rókò ẹ̀sìn inú odò wọn jù sí Amẹ́ríkà nù bó bá jẹ́ Israeli ní sọ́jẹ́ǹsì kan ti ṣẹlẹ̀ báyìí nísìnyí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní Russia mo fẹ́ sọ̀rọ̀ nípa ìtẹ́lẹ̀ ìmọ̀ mi tí ní sọ lóòótọ́ àwọn ọmọ iléèwé táwọn yẹn kó wọ́n pa púpọ̀ nù wọn o ṣùgbọ́n wọ́n mú gbogbo wọn balẹ̀ Nigeria ò tí wà intelligent to that the love of money in our heart is too much majority ẹni tí ń ṣiṣẹ́ ni òṣìṣẹ́ ìdójú àmì majority ẹni tí ń ṣiṣẹ́ ní Nàìjíríà ni òṣìṣẹ́ ìdójú àmì majority òṣìṣẹ́ owó tí wọ́n ń gbà owó yẹn ò wá fùnà wọn àrí fi ṣe nǹkan torí pé wọ́n ti gbàgbé àlùbáríkà ntí Yorùbá sọ ni pé iṣẹ́ tó bá ti gbà ágùn lójú ẹni ó yẹ kó wá ń jẹ fún ni iṣẹ́ tó bá ti gbà ágùn lójú ẹni ó yẹ kó wá ń jẹ fún ni majority wọ̀ fẹ́ ágùn ká tó rówó iṣẹ́ tó yẹ kó ga sọ́jà ó ṣe yọ ọ̀ràn máa lọ ni ọmọ tí wọ́n rán ò lè dójú ọ̀nà kó dúró ó sọ pé gbogbo iṣẹ́ tó bá le náà máa rán lúwa rẹ̀ àwọn náà ò sì rán máa wọn lọ ẹ̀yìn tó wọ́n lọ jókòó sábẹ́ tó yóò sì padà wá yóò ló ti ṣe ní padà wá ń sílé wa lórí nìsín àwọn ọlọ́pàá ṣiṣẹ́ ṣúẹ́ṣúẹ́ wọ́n fi yòókù lẹ̀ fún yín ńgbà tẹ́ kẹjọ lọ sọ́dọ̀ ọlọ́pàá tó yẹ kí wọ́n wá lé yín kí wọ́n wá bẹ̀lẹ̀ yín wò tán tó rẹ̀ ní tẹ́ wá fẹjọ́ sùn pé kó lọ ya fọ́tò wá ẹ̀tì rẹ̀ nìkan tí ó rojọ́ ọmọ rẹ̀ lẹ́sẹ̀ rí ẹ̀tì rẹ̀ nìkan tí ó rojọ́ ẹ̀bí mọ́ rẹ̀ so ìjínigbé ní Nàìjíríà lucrative business ni ilé ìtọ́kàn wa tá a fi ń rojọ́ tá a fi ń satótónu òun náà ni tàwọn ọmọ ọlọ́mọ tí wọ́n kó sínú igbó yìí 39 children Ọlọ́run ní jẹ́ kẹ́nìkan kan ní wọ́n sọmọ nù o láti May 15 ni wọ́n ti kó àwọn ọmọ yìí òní ni June 1st
ó ń kájọ́ lọ náà nìyẹn o. mo rí píṣọ̀ kan lórí social media lónìí tí wọ́n sọ pé táwọn ọmọ yẹn ni Ọlọ́run ní jẹ́ kó jẹ́ tiwọn, kò tiẹ̀ ní jẹ́ tiwọn, propaganda ni. so àkàndá ọ̀rọ̀ Awíkonko Àjàó ọ̀rọ̀ Awíkonko sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà wọ́n nílò láti jáwé sóbì. gbogbo àwọn tẹ ní wọ́n ní líǹkì máwọn Boko Haram, ISWAP nǹkan yìí, ẹ ti kọ́ ọkọ̀ wọn jáde, ṣé ẹ ti arrest wọn? kí ni ìgbésẹ̀ tẹ gbé lẹ́yìn ẹ̀? gbogbo àlàfẹ́ mọ̀ o. mi mọ̀ bóyá mo rí èèyàn méjì àbí mẹ́ta tí wọ́n ní nǹkan kan láti sọ lórí eléyìí tí mo sọ yìí o láàrin ìṣẹ́jú kan. +234 915 147 9599 +234 915 147 9599 àti +234 904 851 9362 +234 904 851 9362 nọ́mbà tẹ́ máa láǹfààní láti pè mí sí nìyẹn láàrin ìṣẹ́jú méjì péré. n ò fẹ́ máa pẹ́ lórí program tí fi máa lọ. àbí kí làgbẹ́ ń ṣe lóko tí ń dòrò àfẹ́lẹ́ tó fẹ́ wáṣọ ẹgbẹ́ ẹ̀. hello sir. hello. Awíkonko. yes sir. Hello Awíkonko. yes sir. ẹ ṣe wọ ẹ kúṣẹ́ ọpọlọ o. yes sir. ọpọlọ yín ò ní jọba. àmì o. ẹ ti sọjú abẹ́ ń kó nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lẹ́sọ yẹn ẹ ti gbọ́. yes sir. ṣe rí níbí ìlú tí mo wà ń bí àwọn skul wọn lọ́lọ́pàá, àwọn ẹranko ní ọlọ́pàá. Mo ń bọ̀ láti ibi iṣẹ́ ńjọ́ kan láàárọ̀ ọjọ́ kan ìjọ Sunday. Ajá mo rò pé ó escape from ilé olówó ẹ̀. Ó wá ní express highway. Ṣé nígbà tí mo débẹ̀ àwọn ọlọ́pàá tí mo bá tán fẹ́ mú ajá yìí mọ́tò wọn tó fọ́. wow. Wọ́n ti sọ̀rọ̀ àǹdí ajá yẹn, wọ́n ti mú tọ́mátì tí ajá ní. Tọ́mátì wọn ń gbé lọ sí àhámọ́ ni bẹ̀lú olówó ẹ̀ máa ti gbà tó bá ti gbà ó ní bọ́n ṣe máa ṣe. Kí ló ṣẹlẹ̀ ní Nàìjíríà gangan àdúnà? Wo àwọn sójà, àwọn tó ń pè ní security agencies wa, wo ikú wọn bẹ̀ ọ́fíìsì náà ń jókòó sí. Ọlọ́run gbọ́. They do nothing. Then àwọn politician wọn wá, a friend in politics is a friend of loss. Moment